ẹ káàárọ̀ gbogbo lé season ẹwà ló ń kí láti Odùduwà TV Radio. Ẹ jọ̀ọ́ bá subscribe sórí Odùduwà TV Radio àti season ẹwà náà, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ mo ní ìkéde pàtàkì tá fẹ́ sọ. Ẹ jọ̀ọ́ ẹ yé bú àwọn ọba wa, kì í ṣẹjọ́ wọn o. Àwọn oyè tí wọ́n yàn fi wá joyè tán fi jẹ, tí wọ́n fi Ganduje jẹ, ọwọ́ wọn kọ́ o. Àwọn ìjọba ti gba àṣẹ láti gbé oyè fún yàn, wọ́n ti gbà lọ́wọ́ wọn o. Ìwé tó wà lẹ́yìn yìí, agbára yẹn, wọ́n ti gba gbogbo agbára yẹn lọ́wọ́ gbogbo àwọn ọba wa nílẹ̀ Ìkáàrọ̀ Oòjíire. Wọ́n wá gbé sí ọwọ́ ìjọba àpapọ̀. Ìjọba àpapọ̀ ló ń ṣe kíni, wọ́n ń lo àwọn ọba wa fi bójúbójú ni o. Ẹ má jẹ́ ká bú wọn lórí ọ̀rọ̀ yìí o. Àwọn ọba wa ò jẹ̀bi rárá. Ìwé òfin yìí wọ́n ti gba agbára lọ́wọ́ wọn. Torí náà la ṣe láti tẹ̀síwájú ká lọ gba òmìnira wa. Torí wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba wa. Ẹ̀rù pa àwọn ọba náà yan oyè, àwọn ọba kọ́ o. Ìjọba àpapọ̀ ló gbélé wọn lórí kán ṣe. Ẹjọ́ yé wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ètò ìdáàbòbò wa. A ṣe láṣẹ Èdùmàrè ṣeun. Ó dìbà kan.